Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Gbàgàù. Gbogbo ọmọ ìlú Ọ̀ṣun. Ẹ̀rọ Àríkẹ́ ti ya wèrè o. Ikú ọmọ ló fi ń pín oúnjẹ APC, ẹ má dìbò fún APC. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun state, ẹ má dìbò fún APC. APC àfìyàjẹni, APC àfọwọ́lágbani lójú. APC ó lè òjálẹ̀ onílé fi bo títí ẹ̀. Ẹ má dìbò fún APC ní Ọ̀ṣun state. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀ṣun state, ẹ súnmọ́ bí. Màá fún yín ní ìdí ohun tí ẹ fi ní dìbò fún APC. Ẹ lọ dìbò fún gọ́fúnà Adeleke. Ẹ lọ dìbò fún Adeleke, ẹ jẹ́ kó ṣe ẹlẹ́ẹ̀kejì. Tí iṣẹ́ ọwọ́ APC bá mọ́, tí APC mọ̀ wípé àwọn jólóòtítọ́ èèyàn, wọn ò ní máa kidnap, wọn ò ní máa pa àwọn èèyàn. Ẹ̀yin náà tí wọ́n wo bí táwọn APC tó já wèrè sí, ẹ ti mọ̀ wípé bí olórí bá ṣe rí, bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀yìn ẹ ṣe máa rí. Bí olórí àwọn APC ṣe rí, ìwà burúkú owó ẹ̀, ẹ̀mí kéèyàn ṣiṣẹ́ kó má jèrè tó ń gbé náà ẹ̀, òun náà ló ń gbénu Àríkẹ́ ẹ̀rọ tó wà nílùú Ọ̀ṣun. Because abiyamọ tó bá fẹ́ kọ́mọ òun yè kò ní wo ikú sọmọ lọ́mọ. Nígbà t'Àríkẹ́ tó fi èpè balẹ̀ wípé gbogbo ẹni tó bá ti gba ráìsì àti gàrí dìríkà kan tó ń pín fún àwọn èèyàn, onítọ̀hún o kò ní jẹun ọmọ tí ò bá ti dìbò. Ẹ̀yin olóye, ẹ̀yin onílàkàyè, ẹ̀yin ọlọ́pọlọ pípé tẹ wà nílùú Ọ̀ṣun, ẹ̀yin ni mo bá lọ́rọ̀. Mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi pín fídíò yìí. Mi ò ń ṣe politicians. Odùduwà nation ni mí. Ṣùgbọ́n lórí eléyìí àti gbogbo wèrè tí Àríkẹ́ ti ń ṣe lórí social media láti gbà yìí, ó ti fi hàn gbangba irú ẹgbẹ́ wọn, irú èèyàn tó jẹ́ oníjàgídíjàgan ọ̀bàyéjẹ́. Because téèyàn bá kí ń ṣe ọ̀dájú abiyamọ yìí kà ẹni bí èèyàn, òun fún àwọn èèyàn ní gàrí dìríkà kan, ó ní tí wọn ò bá ti dìbò wọn ò ní jèrè ọmọ, ó kí èpè burúkú balẹ̀. Ẹ̀yin abiyamọ ẹ̀dẹ̀ ń gbarú gàrí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé rí fídíò tẹ́ wọ́n lójú screen? Màá fún ní volume kẹ́gbọ́n kan tí Ẹ̀rọ Àríkẹ́ sọ níbẹ̀. Màá fún ní volume ṣùgbọ́n jẹ́ sọ tẹnu mi tọ́nà. Mi ò ṣerú eléyìí rí fún Nigeria politicians. Mi ò mọ Adeleke rí, mi ò ní connection pẹ̀lú wọn, mi ò dẹ̀ fẹ́ mọ̀. I stand for Yorùbá nation, no going back. Ṣùgbọ́n ní ìkórìtà eléyìí, ẹ lọ dìbò fún ADC. Ẹ lọ dìbò fún ṣé ADC ló ń pè wọ́n, akọ́dù Adeleke yìí tí bá ti wò kó jẹ́, ẹ lọ dìbò fún Adeleke. Adeleke ṣàmọ̀ mo orúkọ ẹ̀ sí. Adeleke ní kẹ́ lọ dìbò fún. Ẹ má dìbò fún any other party ní Ọ̀ṣun state kí ìyà má bá jẹ yín. Kó má jẹ́ wípé oúnjẹ ìpọ́njú tí Ẹ̀rọ Àríkẹ́ pín fún yín, oúnjẹ wàhálà tí ìdààmú lẹ̀ jẹ. Because mi ò mọ bí yàn ṣe máa fún yín ní ráìsì dìríkà kan, gàrí dìríkà kan tó dẹ̀ máa la ẹnu ẹgbàgà tó máa sọ fún yín wípé tí ẹ bá dìbò fún pátì tóun fẹ́ kẹ́ dìbò fún APC ẹ ní jẹun ọmọ. Ẹjọ́ tó bá dijọ́ election, ẹ̀yin tẹ́ gba gàrí lọ́wọ́ Ẹ̀rọ Àríkẹ́, kó rí wá fún ìkan nínú yín kẹ́ má lè bọ́ta lọ dìbò. Ṣe rí pépè ti jà yín, ẹ ní jẹun ọmọ. Kẹ́ máa wo lórí burúkú obìnrin, kẹ́ máa wo ìkà ọ̀bàyéjẹ́ obìnrin, kẹ́ máa wo ẹni ègbé ẹni ìparun. Ara àwọn tó bà Nàìjíríà jẹ́ Ẹ̀rọ Àríkẹ́ pẹ̀lú wọn. Gbogbo ojú tó bá wo fídíò ẹ máa bá mi share. Ẹ máa bá mi share. Ẹ lọ dìbò fún Adeleke ní Ọ̀ṣun state. Adeleke ló lè ṣe é. Àtìgbà tí Adeleke ti wà ní Ọ̀ṣun, ẹ gbọ́ bad record nípa Adeleke. Ṣé ẹ gbọ́ wípé Adeleke ń fún wọn ní ráìsì dìríkà kan kó fìyà ọdún 4 jẹ wọ́n? Ewu ìta Ẹ̀rọ Àríkẹ́ ń ṣe kiri tó sọ wípé àwọn bàbá òun á ń bọ̀, wọ́n ti gbówó fún òun. Ṣé àwọn tó fẹ́ tún ìlú ṣe nìyẹn? Lára àwọn tí wọ́n gba gàrí lọ́wọ́ Ẹ̀rọ Àríkẹ́ tó bá wá di ijọ́ yẹn, gbogbo ẹ̀yin màmá tẹ wà nínú fídíò yìí, because gbogbo yín náà ń ṣe àmì, ó ń ṣépè fún yín pé ẹ̀ ní jẹ wọn mọ́,
ò ní dá ikú ló máa pa àwọn ọmọ yín tẹ́ bá ti wá dìbò ẹ̀dẹ̀ ṣe àṣẹ tó bá wá dijọ́ yẹn tí ìkan nínú àwọn ìyàwó ọmọ yín bá ń rọbí tí ó dẹ̀ need attention yín kẹ́ dúró tì tẹ́ lè jáde lọ dìbò ṣe yípa ọmọ tó fẹ́ bí jọ yẹn ẹ̀ lè jèrè ẹ̀ nítorí tí wọ̀nyí lépè ṣé àwọn olórí gidi nìyẹn àwọn afipámúni ẹbí olórí burúkú wọ́mà tí wọ́n pè ní dísòkọlẹ̀ ẹ̀rọ àríkẹ́ tó fẹ́ ba ìlú Ọ̀ṣun jẹ́ tó sọ̀rọ̀ ẹ̀ di máfíà sí ìlú Ọ̀ṣun yìí ẹbí léèrè wípé ṣé ráìsì tó ń gbé fún yín yẹn ìjọ pé fún yín nígbà tí election bọ̀ ṣó fún yín lówó nígbà tí kò tí sí election níta ṣé ráìsì yìí lẹ́ máa jẹ kí ló dé tí kò kọ́ fátírì sílùú kí gbogbo àwọn yúùtù gbogbo àwọn ọmọ tẹ̀yin màmá tẹ wà nílùú Ọ̀ṣun àtẹ̀yin bàbá tẹ wà nílùú Ọ̀ṣun tẹ jìyà rán níléèwé kí ló dé tí kò dá iléeṣẹ́ lẹ̀ fún wọn kí gbogbo wọn máa ṣiṣẹ́ níbẹ̀ àtòun àtàwọn wèrè dísòkọ́lẹ̀ APC tí wọ́n gbé iṣẹ́ lé lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọ̀ṣun state ẹ má sọ̀bọ̀ yín nù ẹ lọ dìbò fún gọ́fúnà Adeleke ẹ mọ Lédìkẹ́ dáadáa o I'm not the Nigerian politicians ò dẹ̀ lè ra èmi yìí wọn ò lówó mi lọ́wọ́ lóbi for mouth but màá sọ òtítọ́ fún ẹ̀yin èèyàn wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ̀ kò ní ti àárọ̀ ṣe pin èèyàn ń fi èpè búkúkú ẹja jọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀rọ àríkẹ́ kó má dàbí àsọdùn ẹ máa bá mi share ẹ máa bá mi comment ẹ máa bá mi like ó yá. Ẹ bá mi máa share fídíò yìí o gbogbo abiyamọ tó wo fídíò yẹn bá mi share ẹ jẹ́ ìjókòó kẹ́ lè rojú mi dáadáa ṣe yín lọ́wọ́ yìí màá máa sọ fún yín bí tẹ́ máa dìbò sí ẹ lọ dìbò fún Adeleke ní Ọ̀ṣun state ẹ lọ dìbò ẹ má rí mi nídìí pé mo fi yín gbowó Ọlọ́run ò ní jẹ́ kí n ta ìran mi Àríkẹ́ fẹnu ara ẹ̀ sọ Ọlọ́run ti gbowó wọ́n ti gbé owó wá fún òun ó fi ẹnu ara ẹ̀ bá ó fi sọ fún yín náà ìtò wá ṣe pápábárì tó lágbára tó yẹ kí ó jẹ́ ìmọ́lẹ̀ àti ìṣíniníyè fún gbogbo ẹ̀yin t'Ọ̀ṣun state òun ni fídíò tẹ́ wò t'Àríkẹ́ ṣe yìí òun lélẹ́yìí tí ẹ wò tí Àríkẹ́ ṣe Àríkẹ́ ní ẹni tó bá gba oúnjẹ tí ò tẹ̀ ká kò ní jèrè ọmọ ẹ̀dẹ̀ ń gbóúnjẹ yẹn lọ́wọ́ ẹ̀dẹ̀ ń ṣe àṣẹ ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti bá yẹn jẹ́ tó l'Ọ̀ṣun state ni ṣé bẹ́ẹ̀ ni ìyà ń jẹ yín tó ni ṣé ẹ̀rọ bẹ́ẹ̀ Àríkẹ́ lè tọ́ ìṣòro ayé yín ni ṣé ẹ̀rọ bó lè ṣàánú yín ni ṣé ẹ̀rọ bẹ́ẹ̀ ni ẹ̀yin ará Ọ̀ṣun state èèyàn ṣe ìpè burúkú tó tó ìfún yín wípé ẹ ní jẹun ọmọ ẹ má dìbò fẹ́ gbẹ́ wèrè ẹ̀yin ọmọ Ọ̀ṣun state ẹ wake up ẹ lọ dìbò yín fún Adeleke